òrìṣà bí ìyá ò sí ohun àmúyangàn ìyàwó Adésọlá jẹ́ ìyá rere táwọn ọmọ fi ń tọrọ ní ìyá táwọn ọmọ fi ń yangàn tí wọ́n ń ṣe àdúrà wípé báwọn bá tún padà wá sókè pẹ̀ láyé irú rẹ̀ làwọn á tún yàn. àyájọ́ ọjọ́ náà lọ́jọ́ èní òní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ńlá àyájọ́ ọjọ́ tàbí ìyàwó Ọládélé Dásọlá Fadékẹ́mi Awẹ́ríjayé sókè pẹ̀ Awẹ́ríjayé màmá ìyá alálùbáríkà ìyá àwọn ọmọ olóríire ìyá gidi bí ìyàwó Dásọlá ò wọ́pọ̀ láyé mo fẹ́ oyé gbogbo mọ̀tòmọ́ wá ìyá Káúsárà tìlẹ̀ ìyá ọmọbọ́lájí ìyàwó tìmán ìyá Màlíkì tó fẹ́ kó dáa fáwọn ọmọ bí gbogbo ìyá bá dúró lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ dandan ni kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ nínú wọn ìyá rere bí ìyàwó Dásọlá alias Awẹ́ríjayé sọ̀wọ́n mo fẹ́ kó yẹ gbogbo mọ̀tòmọ́ wá ìyá àti wá ṣe mú yan gan torí kò bá tọmọ ẹlòmíì ráyè jẹ́ ó tún tún lé ayé àwọn ọmọ rẹ̀ ṣe nínú ẹbí nínú ará ojoojúmọ́ ni wọ́n ń kẹsára sí i láàrin ojúlùmọ̀ àti ọ̀rẹ́ ìyá wa Adésọlá wuyì púpọ̀ nínú ẹbí wọ́n yìn nínú ará wọ́n yìn nílé ọkọ wọ́n yìn láàrin ọ̀rẹ́ wọ́n yìn nílé bàbá wọ́n yìn nílé ìyá wọ́n yìn àwọn àna gan yìn ládùúgbò wọ́n yìn àwọn ọ̀rẹ́ ọmọ yìn wọ́n lẹ́ni tó ṣe mú yẹn gan láwùjọ ni torí ó kóni mọ́ra pẹ̀lú ọ̀yàyà ìyá wa Ọládélé Dásọlá Fadékẹ́mi Awẹ́ríjayé the first ìwà rere tẹ̀ ń wù láàrin ẹbí àti ọ̀rẹ́ àti nílé àná mo já báyìí gbólúwaga abáyé dúpẹ́ pé ẹ ò dẹni àkọlẹ̀bọ̀ lókè pẹ̀láyé ayé òṣìṣọ́ yín dẹni àdìrókò Awẹ́ríjayé ẹ̀yà wọn ní Ìwó Olódù Ọba Ìwó Olódù Ọba ọmọ atẹnigbọlá ọmọ atẹnigbọrẹ Ìwó tó nílẹ̀kùn bẹ́ẹ̀ wọn ò sì ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń tẹ̀lé nílé ìran ọkọ tó fi ọ̀la ya àgbẹ̀ ni wọ́n ọmọ olóòlà tí ń bàbàjá àwọn làgbé ọmọ olóòlà tí ń sẹ́kẹ́kẹ́ ìyá àwa Adésọlá o ọkọ tó fi ọ lọmọ olóòlà tí ń bàbàjá Ìwó tó o bá ṣe oníkọlọ yóò sì máa ka ẹran èrè Ìwó tẹ bá dé Odù Ọba ẹ jọ̀wọ́ ẹ dúró ojú oró wọn ò jẹ́ kẹsẹ̀ ẹ̀yẹ ogún tó mi ìgbò kẹrẹ wọn ò jẹ́ kó mi ọkọ̀ tó rò. ìyá wa Adésọlá ọmọ lọ́jọ́ ìbí bàbá tó bí ọ nìbàdàn nílùú Olúyọ̀lé Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbé fìkàrà ń fọ́ni mu Ògúnmọ́lá olókòdó kẹrin lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlá àjáyàjáyà ìlú Àjàyí ògbórí ẹ̀fọ̀n sáfìlàfìlà ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn nílùú Olúyọ̀lé níbi olè gbéjàre olóhùn Ìbàdàn fẹ́ ọmọ àjòrò sùn Ìbàdàn bèrè kí o tó wọ̀ ọmọ agbó sẹ́sẹ́ ogun mọ́sà ọmọ agbóyàyà ọ̀tẹ̀mọ́yà ọmọ Lágelú ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ kó gbó sí mi torí togun kà kó Ìbàdàn. ìyá wa Dásọlá ọmọ lọ́jọ́ ìbí abáyín yọ̀ a sì dúpẹ́ ẹ kú ọdún ẹ tún kú àṣeyẹ kẹ́ ẹ rọ́dún mọ́dún nílé ayé kẹ́ ẹ jẹun ọmọ kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ tún dòkó kẹ́ ẹ fọwọ́ pawú kẹ́ ẹ má sì lẹ́ni àdìgbòkò. ẹ ò ní sọmọ nù ayé ò sì ní fọmọ fún yín lẹ́kọ̀ọ́ ìbànújẹ́ lọ́lá Olúwa ẹ ò ní mọ sàríyọ̀ ọmọ Olúwa dá gbogbo ọmọ yín sí torí ọmọ tọ́mọ kẹ́ ẹ jẹ ọmọ nínú ìfọ̀kànbalẹ̀ kẹ́ ẹ má ṣe rógun bìlì sí. àwọn ọmọ yín ló pè mí wọ́n ní báwọn kí ìyá àwọn wọ́n ní inú àwọn dùn ayọ̀ àwọn kún bí àwọn ní yín bí ìyá ni wọ́n ṣe ní fún yín lórí ìdòwò ẹ̀yà mi. tó a kì í ṣe mọ̀
wọ́n lè bí yín pé ta ló kọrin wì lẹ́ẹ̀kan ẹ pé adé ọmọdé ni èmi lọ́mọ kan nílà rẹ̀ òṣòmùsọmọ yarí àgbó ọmọ gbojúmọ́lá ọmọ ìyá mòkun ìyàrá ni mí ọmọ tẹ̀lé ògùn nígbè.